ẹ̀yin náà ẹ̀wọ̀ ọmọ náà ẹ̀dùpọ̀ ọmọ hot ọmọ dùn pa síbẹ̀ ohun tẹ́ ọmọ ọ̀la ọmọ apart òṣì minus nonsense ní on the 28th of December ẹ bá mi pàdé ní Aríyá Village ní Randle Centre ní ìlú Èkó ibi tí ẹ ti máa gbádùn ìtàn àti àlọ́ ní èdè Yorùbá àmọ́ ká tó sọ ìtàn àti àlọ́ a máa ṣe red carpet ṣe rí ọjọ́ yẹn red carpet yẹn máa pẹ̀pẹ́ tó bá ń gbọ́ step on my enemies fíìsì apá wọn pẹ́pẹ́ dem tọ́nà sí wọn lójú gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko ẹjọ́ ẹ jáde lọ́jọ́ náà ẹ jáde tán ni o ẹ wá gbọ́ ẹ fún wọn tán ẹ pẹ́pẹ́ wá tán torí ẹni tí ó bá gbégbá orókè a ní ẹ̀bùn fún un ẹ tètè lọ grab tíkẹ́ẹ̀tì yín kẹ́ bò wìtìwìtì kẹ́ bò wàwàwà á wà pàdé lórí red carpet. Igara, shake it. Yeah, shark or see one. Only could you come.